ó ṣẹlẹ̀ adájọ́ tó ń gbọ́ ẹjọ́ Ta-Ni-Ọlọrun pariwo ẹ má ṣàgùn sí mi o. ṣé làwọn èèyàn rẹ́rìn-ín àrín tàkìtì nílé ẹjọ́ upper area nílùú Ìlọrin níbi tí wọ́n ti ń gbọ́ ẹjọ́ Abdulazeez Adégbọlá tọ́pọ̀ èèyàn mọ̀ sí Ta-Ni-Ọlọrun àti olóyè Adémọ́lá Ọláwóore tí ṣe olúwo ìlú Tèdè lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ogúnjọ́ oṣù kẹsàn-án yìí lásìkò tí onídàájọ́ Sunday Adéníyì sọ pé kí àwọn àáfàá àtàwọn oníṣẹ̀ṣe má gbìyànjú láti sa ògùn sí òun tí wọ́n bá fẹ́ ṣàgùn ara wọn ni kí wọ́n sà á sí. Adájọ́ yìí ní òun kò mọ ìdí pàtàkì táwọn kan fi ń wá fọ́tò òun káàkiri ṣùgbọ́n tí wọ́n sàmá ṣàgùn sóhun nítorí pé òun ti búra pé ìdájọ́ òdodo lòun yóò ṣe. Ó tẹ̀síwájú pé lóòótọ́ ni òun lè ṣe àṣìṣe gẹ́gẹ́ bí adájọ́ tí àṣìṣe bá sì wáyé wọ́n tún lè gbé ẹjọ́ náà lọ sí òkè. Ara yín àti lọ́ọ̀yà ní kẹ́ ẹ máa ṣàgùn sí o kì í ṣe àwa adájọ́ ní ọkùnrin yìí ṣà ń tẹnumọ́. Tẹ́ ò bá gbàgbé àwọn oníṣẹ̀ṣe méjèèjì yìí Ta-Ni-Ọlọrun àti olúwo Tèdè ni wọ́n ń káwọ́ pọ̀nyìn rojọ́ níwájú ilé ẹjọ́ lẹ́yìn tí àáfàá Òkútagídí pè wọ́n lẹ́jọ́ fún ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ ìtàbùkù ìbanilórúkọjẹ́ àti dídá rògbòdìyàn sílẹ̀ èyí tí wọ́n ní ó lòdì sófin orílẹ̀-èdè Nàìjíríà wa. Agbẹjọ́rò Ta-Ni-Ọlọrun Adémọ́lá Bàǹkì ló mú ìwé kan wá sí kóòtù pé kí adájọ́ gba béèlì oníbàárà òun. Ó ní kò jẹ̀bi ẹ̀sùn tí Òkútagídí fi kàn án rárá. Nínú ọ̀rọ̀ tiẹ̀ agbẹjọ́rò Òkútagídí US Imam rọ ilé ẹjọ́ láti má gba béèlì Ta-Ni-Ọlọrun ṣùgbọ́n ó ní òun kò tako béèlì olúwo Tèdè ṣùgbọ́n ní ti Ta-Ni-Ọlọrun ó ní kò ní àdírẹ́sì kan gidi tí wọ́n lè wá sí àti pé ó ń jẹ́jọ́ nílé ẹjọ́ mìíràn fún ẹ̀sùn ọ̀daràn bákan náà. Fún ìdí èyí kí wọ́n má gba béèlì rẹ̀ nítorí ààbò ẹ̀mí àti ara. Ó ní kí adájọ́ fún un láàyè ṣá o láti máa gbádùn lọ́gbà ẹ̀wọ̀n Òkè Kúrá. Onídàájọ́ Sunday Adéníyì gba béèlì olúwo Tèdè ní náírà 500,000 naira pẹ̀lú onídùúró méjì tí ọ̀kan yóò sì ní dúkìá lágbègbè ilé ẹjọ́. Ó sún ìgbẹ́jọ́ míì sí ọjọ́ ajé Monday ọjọ́ 25 oṣù kẹsàn-án ọdún 2023 yìí. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.